Ẹ̀fúra TV amóhùnmáwòrán ìṣe àti àṣà àwa ènìyàn dúdú tó fìdí kalẹ̀ sílùú Sàkété. Ẹ̀fúra TV. Kábíyèsí Elédùmarè ọba tó nílé ayé, ọba lónìí, ọba lánàá, ọba títí láéláé, àríró àlàlápá kábàkábà, àdúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ Elédùmarè, ọba tí ń mú wa lọ tí ń mú wa bọ̀ tí ò já jì sọ́fìn ayé. Kábíyèsí Elédùmarè, mo wá ṣèbà yín làlú làmọ́ wà ó sátú àbí ayé agbẹ́bà fún yín ẹ̀yin tí Ọlọ́run Elédùmarè kó kọ́kọ́rọ́ àdúrà lé lọ́wọ́, ẹ̀yin náà làjúbà fún. Bákan náà mo ṣèbà yín wòlíì, akínyìn o ẹ̀yin babaláwo, mo kínyìn o àbẹ̀rúbọyè o, àbọ̀ ìbọn ṣíṣe ẹ kú ìjọ mẹ́ta. Mo ṣèbà gbogbo ajúnilọ pátápátá lórílẹ̀ ayé pé ẹ kú ìjọ mẹ́ta o. A tún fìdí kalẹ̀ sórí ètò yín, ètò wa tá a mọ̀ sí Ẹ̀fúra lórí TV. A ti lọ lórí ètò yìí ó tójọ́ mẹ́ta, ẹ ti máa pòǹgbẹ wa. Àdúpẹ́ àwa náà la tún padà lónìí. Kí ló fà tá a fi pẹ́? Wọ́n ní ká rodò àásùn kí lára àlẹ́ ò mú. Mo rí pé ẹ ti máa pòǹgbẹ wa pẹ̀lú ìjọ mẹ́ta yìí. Ṣùgbọ́n a tò àtúntò àwọn nǹkan kan lé iṣẹ́ wa. Ohun tó fàánù tí ààfin mẹ́tò wa kẹ̀má bùnú sí wa. A ti wá fìdí kalẹ̀ sórí ètò Ẹ̀fúra báyìí. Ṣùgbọ́n dé tá a wá dé sórí ètò yìí èmi nìkan kọ́ mo dé o. Àwọn oríṣiríṣi ètò ni ó máa gorí afẹ́fẹ́ tẹ́sí máa gbádùn Ẹ̀fúra lórí TV. Àdúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́sí ń pè wá lẹ́yìn odi ní sàvẹ́ nǹkan àdúpẹ́ o. Àwa náà ń gbú ọyìn bẹ́ẹ̀ náà la sì ń ṣèrètí yín. Àdúpẹ́ bákan náà mo kí gbogbo ọmọ Ẹ̀fúra nílẹ̀ Gabon pátápátá pé ẹ kú ìjọ mẹ́ta. Láì gbàgbé ẹ̀yin tàbíjan náà mo kí yín o. Mo wá fi Abdulgafar Ẹ̀míọlá mo fi kí wọn nílùú gbogbo Gabon pátápátá, gbogbo sèkìrìtẹ́ àti akọ̀wé àti bàbá ẹgbẹ́ mo kí yín o, ẹ kú ìjọ mẹ́ta. Mo wá fi Akeem Obama mo fi kí àwọn ti Malabo, láì gbàgbé brọ́dà wa Lukman nílùú Malabo pé mo ṣe ẹ̀kọ́ àdúrótì, ẹ̀kú iṣẹ́ Ẹ̀fúra, ẹ̀kú wàhálà, ẹ̀kú ìdààmú, ẹ̀kú kò lè dá àdúrà wa yóò máa gbà sí o. Láì gbàgbé wọn nílùú Congo Adédèjì àti brọ́dà mi Kàbírù, ẹ̀kú ètò, ẹ̀kú ìfọmọ èèyàn ṣe, ẹ máa kídì àwò pé èmi náà béèrè yín o. Bákan náà mo kí wọn nínú Nàìjíríà Súrà Àyìndé àti Dúrójọlá àgbọ̀rọ̀gbà tí ń tọmọ mọ̀ lóò pa pé ẹ̀kú ìjọ mẹ́ta o lórí ètò Ẹ̀fúra. Mo á kí Abdultawab nílùú Abidjan, mo kí yín o pé ń ká kí ní mẹ́wọ̀n o. Èdè jùlánù mo kí yín pé ẹ̀kú ìjọ mẹ́ta, báwo lójú ọjọ́ ṣèrí lọ́dọ̀ yín, ọ̀dẹ̀dẹ̀ ò dáa bí ṣó ń ṣàprápra lọ́dọ̀ yín. Àdúpẹ́. A fi Akeem Obama kí wọn nílùú Bátà, láì gbàgbé Lukumanu nílùú Bátà ń bẹ̀rùn pé ẹ̀kú ìjọ mẹ́ta. A fi sùúrù kí nílùú France, gbogbo ẹ̀yin ti Ẹ̀fúra France akíyín o, láì gbàgbé ẹ̀yin ti Lomé Togo náà akíyín. Bákan náà wọn ò gbàgbé wọn nílùú Mali, mo fi Abdultoibu kí wọn nílùú Mali. Bákan náà wọn ò gbàgbé ìyá wa Orítókẹ́, mo kí yín o, ìmùlẹ̀ Yorùbá ànábì, mo kí yín pé ẹ ṣeun ẹ̀kọ́ àdúrótì ẹgbẹ́ Ẹ̀fúra. Láì gbàgbé Ájà Fatima, kí yín o, ẹ bá ń kí àwọn aláwọ̀ funfun bẹ̀ ń pè mí náà kí wọn bọ̀njú bó sì jẹ́ good morning lẹ́ẹ̀ fi kí wọn. Mo wá kúrò níbẹ̀ mo fi Kọ́lá Olé bàbá Juliana mo fi kí wọn nílùú Kútọ́nù pé kí wọ́n sì kú ara fẹ́ra kò ti àbúrò wọn Peter ètò àmọ̀ sí Ismail akí wọn o pé Ọlọ́run Elédùmarè àbábẹ̀dẹ̀lẹ̀ fún ayé rẹ̀ pẹ̀ búburú kúrò lójú wọn, kọ́lọ́run kó ṣe wọn lọ́mọ ọ̀la fún màmá wọn agbára Elédùmarè. Mo wá fi mo tara tiwọn náà mo fi kí òkú ọ̀run tèmi náà yẹn ìyá mi tẹ́ ẹ sì mọ̀ ìyá Tẹ̀kọ́mà tí gbogbo Ẹ̀fúra sì kú ẹ̀ pátápátá. Àdúgbò o nílùú Gabon àwọn náà máṣọ wọn sì kú, bẹ́ẹ̀ náà lè pò bẹ́ẹ̀ gbogbo àwọn artiste pátápátá mo kí yín o, láti Kétu pò bẹ́ẹ̀ gbogbo Àjàṣẹ́ Kútọ́nù Sàkété ń bí àti gbogbo àwọn chairman local government pátápátá, láì gbàgbé péyà mẹ́rẹ̀ẹ́líù mo kí yín o, ṣé àwa Ajáyà Fàtú pé wọ́n kú ọ̀rọ̀ màmá, wọ́n kú ọ̀rọ̀ lé, gbogbo wọn ló dúró tì mí takuntakun tí wọ́n bá mi ṣe ìsìnkú ìyá mi. Àwọn artiste ònàǹkà láti Nàìjíríà Pókí Àìdíròkò mo kí gbogbo yín o, láti Abẹ́òkúta Ìyáṣàpọ́n akéyìn náà pé ẹ̀kọ́ àdúrótì ìjọ náà. Ọmọ rẹ náà ni ó gbẹ̀yìn àwa náà, gbogbo àná pátá la gbẹ̀yìn arúgbó wa. Àdúpẹ́ pẹ́ òkun èdè ọpẹ́ mi rèé o, Ọlọ́run Elédùmarè àbámi dúró tì yín, ẹ ṣé mo dúpẹ́ o. Bákan náà ń gbàgbé Alágbà
nílùú Sàkété bí àgbà bàbá Mariwo gbogbo náà lò wá síbi ìsìnkú wọn á fi yín kí gbogbo babaláwo pátápátá láì yọ ẹnìkan kan lẹ̀ pé gbogbo babaláwo tó wá pátápátá mo kí yín ò gbogbo yín náà lẹ́gbẹ̀yìn arúgbó yín àdúpẹ́ fọlọ́run. mo wá kúrò ńbẹ̀ mo dé ìlú Sàkété bí mo fi àgbà bàbá náà bí ni mo fi kẹ́yìn ti Sàkété àti gbogbo àwọn obìnrin pátápátá mo wá fi owó ní kókó kí àwọn ọmọ Sàkété lápapọ̀ ájà owó ní kókó Ọládélé Ìrókò mo kí wọn mọ̀ mi dáadáa nílùú Gàbọ̀n àwọn náà tiẹ̀ dé láìpẹ́ yà á dúpẹ́ o pé wọ́n kó àdúró tiẹ̀ fura wọ́n kó ànáwọ́ sí iléeṣẹ́ fura pé tọ̀ iléeṣẹ́ yìí ò gbọ́dọ̀ lọlẹ̀ ohun tá a fẹ́ ń bẹ̀ Ọlọ́run ó ṣe Ọlọ́run Elédùmarè yóò máa bá mi fẹ́ ẹ̀yin náà kò ní fẹ́ yín láfẹ̀pá láṣẹ Elédùmarè ọ̀pọ̀ ló pè wá pé baálẹ̀ nígbà tí màmá yín ti kú tá a ti sìnkú àgbétò àrétò mọ́ mo kọ́ ẹ̀ má bínú o lẹ́yìn eléyìí náà wá ń ṣe àwọn àtúntò nǹkan kan iléeṣẹ́ wa à ń fi kan kú kan ìwúlò kan tá a ṣe púpọ̀ ètò ló ti wà kalẹ̀ tó ṣe pé màá rí lórí amóhùnmáwòrán yín ní gbogbo ìgbà lórí YouTube gbogbo ẹ̀ náà láti ṣètò ohun tó fà tá a fi farabalẹ̀ nu mọ ẹ̀kọ́ àtún bẹ̀rẹ̀ látùntún dá dúró rárá o àti kójó wa kólùwà báyìí a ní àǹfààní àti máa gba àwọn àlejò lóríṣiríṣi èèyàn ńláńlá ìrìnsèré jàǹkànjàǹkàn lórí ètò ẹ̀fúra báyìí àti wá ṣe àtúntò gbogbo ẹ̀ pátápátá àwọn kámẹ́rámán ẹ́dítọ̀ gbogbo wọn ti dúró sẹpẹ́ àdúgbò ẹ̀ tí náà ò ní bàjẹ́ ní agbára lọ́hùn gẹ́gẹ́ bí àdéhùn tá a ṣe pé à ń lọ à ń bọ̀ lórí ètò àwọn aláwo èyí tí wọ́n ń tahùn síra wọn tó di pé aláwo ń ṣépè fúnra wọn tí wọ́n ń fi èpè bẹnu tí wọ́n ń lo agogo lílu Benin ń bí apẹ́kọ̀ọ́ kan Nàìjíríà o ẹ̀yin àgbàlagbà ọ̀rọ̀ rèé ṣé bí ṣe ń rí láti gbẹ̀rẹ̀ rèé àbí nígbà ó da ayé tiwa ló yí ko bẹ́ẹ̀ ǹjẹ́ àwọn aláwo a máa ṣe protíìkì bí àbí àwọn aláwo a máa rìn dé ọ̀sán àbí àwọn aláwo a máa fèpè bẹnu tí wọ́n ṣépè láàrin ìlú ṣé bí ṣe ń rí nù a sì pé awo onítún nǹkan ṣe awo ìbá nǹkan jẹ́ o awo ìbàlújẹ́ awo ìṣépè lápé o àwọn àgbà sì bọ̀ wọ́n náà ìgbà búburúkú lẹ́nu abọ́ rẹ̀ èyí tí á jẹ́ tí búburúkú ń jáde lẹ́nu àwọn aláwo ti Benin ń bí ẹ̀hún tó fà tá a fi tọkọ̀ létí nù tá a pé á lọ sí ọ̀dọ̀ owó lọ́bẹ̀ àdọ́dọ̀ owó lọ́bẹ̀ kó tó di pé àwọn àti ẹ̀gbéra ń bí àwọn ẹlòmíì ti tún yà sí bákan míì pé à ń bú owó lọ́bẹ̀ o àṣekínní kan ànítọ́ àkùkù débẹ̀ fúnra wa kí ni ohun tá a wá mú bọ̀ wa ọ̀dọ̀ owó lọ́bẹ̀ kí ni ohun tá a mú bọ̀ ṣáà débẹ̀ àbá àdébẹ̀ kí ni ohun tí wọ́n sọ kí ni ohun tí wọ́n bá wọn sọ irú ìjà wo ló ṣẹlẹ̀ láàrin àwọn aláwo nílùú Benin tó fi di pé à ń ké èpè bẹnu ọba di méjì ọba òdi méjì ayé ò ní lè gbà wá àkókò ò ní gbà wá lórí ètò yìí lónìí ṣùgbọ́n ẹja pàdé ń yọ mẹ́jọ báwo lọ̀bẹ ṣe pa báwo ló ṣe kú ta ni wọ́n fi jọba Ògbóni náà kí ni ohun tó fà tí wọ́n fi jọba Ògbóni báwo làlàyé náà ṣe lọ a tún ní àǹfààní àti gbé ọba Ògbóni wá sórí ètò yìí pàápàá káwọn náà wá sọ nǹkan kan lórí ètò yìí kí aráàlú ká wá jọ fojú inú wò papọ̀ pé ṣé bó ṣe lọ́nu ṣé bó ṣe rí rèé ṣé ohun tó ṣẹlẹ̀ yìí ṣó lè dìjà ṣó lè mú ká ṣépè fúnra wa ẹ máa wá gbọ́ lọ́tọ̀ gbogbo ìrìn àjò tá a rìn nù gbogbo ẹlòmíì ti pè wá pé ẹlẹ́ẹ̀ lo àgbọ̀ kankan mọ́ àpé ǹjẹ́ àwa lè wá mú fídíò ká máa kọ́pì ọ́díò sórí ẹ̀ bí kò ní lè ṣeé ṣe tá a fi ní sùúrù pé tètò bá bẹ̀rẹ̀ à nà ń bẹ̀ ibi tá a bá ṣẹ́ dénú àdúgbò ẹ̀pẹ́ òkun ẹja pàdé ńjọ́ mẹ́jọ àwa ń lọ ànílò ọ̀lọ́ ẹja tí ò dénú bú bẹ́ẹ̀ la ànílò ọ̀lọ́ kọ̀ǹkọ̀ tí ò dé sàlẹ̀ odò àwa náà láàmà wá ẹ̀yìn láàmà bá gbogbo ìgbà tá a bá sì ti ń bá yín àlàáfíà ayọ̀ ni ó máa sọlẹ̀ sọ́ọ̀dẹ̀ ẹnìkan kan wa ẹja pàdé ńjọ́ mẹ́jọ títí dìgbà náà ire o. Ẹ̀fúra TV amóhùnmáwòrán ìṣe àti àṣà àwa ènìyàn dúdú tó sì ti kalẹ̀ sílùú Sàkété. Ẹ̀fúra TV.